Mr. Yusuf tún fìlà ẹ ṣe òníyẹ ọ̀nà ẹ tún fìlà yín ṣe òníyẹ ẹ̀yin náà. Mr. Rafiu Yusuf tún fìlà ẹ ṣe òníyẹ ẹ̀yin náà. Ẹ tún fìlà yín ṣe òníyẹ ẹ̀yin náà. Tún fìlà yín ṣe òníyẹ ẹ̀yin o. Ẹ tún fìlà yín ṣe òníyẹ ẹ̀yin náà. Bàbá ẹgbẹ́ra nílẹ̀ dìde o. Mr. Rafiu Yusuf ni mo kẹ́sẹ̀ gbéra nílẹ̀ kẹ́dìdé tó ní ní sọ́jọ́ bí ẹ̀yin mo ṣe wá bí jẹ́jẹ́jẹ́jẹ́ mi mo jókòó mi Àdùnní ló gbé ń jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ. Àdùnní ló ní kí n pè yín bí ọlọ́gbọ́n ẹ̀rọ. Àdùnní ní kí n pè yín bí ọlọ́gbọ́n ìwọ Ọ̀fà. Ó ní òní ní sọ́jọ́ bí bàbá tó bí ń sáyé. Ojúlóge Àmọ̀kẹ́ Akéwì mọ́ bọ̀ wá báńkì. Mr. Rafiu Yusuf ẹ kú ọdún àṣeyíṣà mọ́dún ọdún ayọ̀ lẹ́mọ̀ọ́ṣe ọdún dùnnú ọdún rẹni. Kẹ́ ẹ wá gbọ́ bí olúgbogbo ti ń gbọ́ kẹ́ ẹ gbọ́ bí olúgbogbo ti rí gbò kẹ́ ẹ fọwọ́ pa ó kẹ́ ẹ fẹ́rẹ́gì ìjọbi. Ẹ wá ní òǹgbẹ sọnù láyé bí ó ṣe bànújẹ́. Mo kí yín kú ọdún mo kí yín kú ìyèdò ní àṣeyíṣà mọ́dún nínú owó. Àṣeyíṣà mọ́dún nínú ọlá, àṣeyíṣà mọ́dún nínú ikú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀. Àdùnní ọmọ yín wá ní mọ́ bá ilé àwọn bàbá tó bí yín lọ́mọ gangan. Ó ní kí n súré tètè kí n mọ́ ọ̀rẹ́ tàpá nílé bàbá ẹ̀yìn ṣé kí n mọ́ ọ lọ. Àníṣe mọ́ bá ilé àwọn bàbá ẹ̀yìn ṣe kò sí nǹkan kan. Mr. Rafiu Yusuf tàpá níṣẹ́ láwọn bàbá yín. Tàpá lẹ́ǹpẹ́ lára ìlú Ọ̀yà. Ibi òbí tàpá ọmọ ẹgbẹ̀je ìlẹ̀kẹ̀ olú ló ń bí sí nìyí jẹ́ mọ́ báyìí ilé bàbá tó bí lọ́mọ gangan olú bí sí o ẹranko ìyáyò ni òbí mọ́tò lọ́ọ̀fà òbí mọ́tò ní dẹ̀dẹ̀ ni wọ́n kí oríkì àwọn bàbá tó bí lọ́mọ ọmọ afárágógó lódù ẹ̀gà tàpá mo lu kúṣú mojo okoṣo. Mr. Yusuf ẹ máa gbọ́ bí mo ṣe mọ́ kí oríkì àwọn bàbá tó bí lọ́mọ gangan. Àní ní tàpá o yanlẹ̀ tó bá yan tàpá yóò sì rí tó ẹyàn rẹ tó bá yan tàpá yóò sì mí kó tó yọ kẹ́nu ni Àmọ̀kẹ́ mo yan rẹ mo yan tàpá lálẹ́ nílé bàbá mo Olúbísí nílé bàbá tó bí lọ́mọ gangan. Mr. Rafiu Yusuf ẹ mọ̀ gbọ́ òbí mọ̀ tù ní dẹ̀dẹ̀ ni wọ́n kílé bàbá yín mo pé ọ̀tọ̀ ní tàpá tí ń tẹ̀pà ọ̀tọ̀ ní tàpá tí ń ta kúlíkúlí ọ̀tọ̀ ní tàpá tí ń tata nílé bàbá tó bí lọ́mọ àmọ́ tàpá tí ń kọ́lẹ̀ gùnù ní bàbá gbogbo wọn ògèrè ara lólòdò ni wọ́n kí wọn nílé bàbá ẹ̀yìn ọmọ aró ló lẹ́ẹ̀ṣin aró ni bí mo lówó lọ́wọ́ máa bá tàpá lọ ní dandan bí mo lówó lọ́wọ́ ẹ pa mí bíríbírí bírí ẹ pa mí bíríbírí bírí àní ẹ pa mí bíríbírí bírí. Mr. Rafiu Yusuf àní òkú tàpá ohun mi rárá ayé tàpá lóhùn mi ní tèmi torí níjọ́ tí tàpá bá kú wọ́n ní ẹ̀wọ́ òtútù ọwọ́ wá ẹ̀wọ́ afárá oyin owó òtútù ọwọ́ wọ́pọ̀ rárá afárá oyin ló sọ wọ́n gógó nílé bàbá tó bí lọ́mọ. Ilé ọmọ tàpá tí ń ṣọjọ́ òbí ló ní àṣeyíṣà mọ́dún ọdún ayọ̀ lẹ́mọ̀ọ́ṣe ọdún dùnnú ọdún rẹni bá mi kẹ́ gbọ́ bí olúgbogbo ti ń gbọ́ kẹ́ gbọ́ bí olúgbogbo ti rí gbọ́ kẹ́ fọwọ́ pa ó kẹ́ fẹ́rẹ́gì ìjòdù ọmọ oníkúmọ́ yín lọ́wọ́ aya oníkúmọ́ yín lórí ẹ ti wá ṣọdún ọdún èyí tán ohun gbogbo wa a ó jọ ṣe tẹ̀mí ìtòwó tọmọ lágbára Elédùmarè. Àdùnní ló ní iṣẹ́ yín wẹ́rẹ́ kí n kú ọjọ́ bí òní o.